kéèyàn má máa tilẹ̀kùn ọkàn ẹ̀ àbí kéèyàn má máa sọ pé òun ò ní ṣe báyìí mọ́. Mi ìbá má wá sọ̀rọ̀ yìí nírọ̀lẹ́ yìí, but ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin aláìmọ̀kan ló jẹ́ kí n jáde wá fẹ́ sọ̀rọ̀ nírọ̀lẹ́ yìí. Òyìnbó tó ṣe eraser òun náà ló ṣe pencil o, àti pencil àti eraser ara igi kan náà wà. Àwọn ìta máa ń lò nígbà ayé àtijọ́ ní school yẹn, tó bá kọ́ tán wàá tún fi eraser ìdí ẹ̀ parẹ́. Àwọn báírò kan tiẹ̀ wà tó tiẹ̀ tún ní nǹkan tó lè fi parẹ́, tó túmọ̀ sí pé gbogbo ẹ̀yin aláìmọ̀kan, gbogbo ẹ̀yin tó jẹ́ wípé nǹkan tó ń pè ní ọfà ìfẹ́ Ọlọ́run má jẹ́ kó mú wa. Ẹ rò pé ó wu èmi náà láti lọ kóra mi sí inú ilé tó ti tòrò pàápàá ti Òbésèré Àkàndé tó lóun ò ní, tí wọ́n láwọn ò ní fẹ́yàwó mi. Ẹ fi pé ó wu èmi náà láti lọ torí mi bọ̀bẹ̀. Bẹ́ẹ̀ kádàrá kàǹkádì àbí kádàrá àlá o, ibi tó bá wu ẹ̀ fúfù lẹ̀lẹ̀ ló ń darí igi oko sí, ibi tó bá wu Ọlọ́run ló lè darí àyànmọ́ lọ. Ẹ̀yin aláìmọ̀kan tẹ́ ẹ ní Òbésèré ní òun ò lè fẹ́yàwó méjì kìíní kan, tí wọ́n bá wá fún mi ní ààyè tí mo sì ń bẹ̀ wọ́n pé kó tẹ̀ fún mi ní few hours kí n fi show kìíní yẹn lórí Facebook, lórí YouTube, not Facebook. Tó bá fún mi láàyè láti premier kìíní yẹn, tẹ́ wá rí nǹkan tó wá jọ yín lójú tó kọjá ọgbọ́n àti òye yín kọ́. Tẹ́ bá wá rí ìyàwó ìyálé mi, tẹ́ wá rí wọn lẹ́gbẹ̀ẹ́ mi, tẹ́ wá rí wọn nínú family house, tẹ́ wá rí wọn pé àwọn gangan ló ń gba wájú gbẹ̀yìn kọ́. Èmi ò kí ń ṣe àṣà. Wọ́n dẹ̀ mọ̀ mí pé mi ò kí ń ṣe àṣà. Wọ́n mọ̀ mí wípé mi ò kí ń ṣe ọmọ tó máa dé tó máa ní kí ìyálé fò kó níṣu àbí kó kú òjijì. Tẹ́ bá wá rí for just 2 hours tó bá gbà mí láyè o, Àkàndé bá gbà mí láyè pé kí n ṣe just for 2 hours tí mo wá ṣe ẹ̀ torí pé a ti ń sọ̀rọ̀ mo dẹ̀ ní pé 2 hours ẹ rí pé mi ò dájọ́ sí pé bóyá Saturday bóyá Sunday mo kàn ní over the weekend. Tẹ́ bá wá rí ẹ fowó sí, ẹ̀yin tẹ́ bá lè bá mi bet ẹ bá mi bet. Tẹ́ bá wá rí àwọn nǹkan tó ṣẹlẹ̀ nínú fídíò yẹn kí lẹ máa wá ṣe máa lọ para yín ni. Ṣé máa lọ para yín ni. Gbogbo ẹ̀yin tẹ́ ní Òbésèré bàbá arápálá tọ̀ síbẹ̀ ò lè fẹ́yàwó méjì. Never say never. Bó ṣe wu Olódùmarè ló ń ṣọlá. Èèyàn kọ́kọ́ ò ní àṣẹ láyé ara ẹ̀ láti sọ pé òun ò lè ṣe bá. Ọlọ́run nìkan lọ́ba tó lè sọ wípé òun dé, òun ò tún dé mọ́. Òun ò tún dé mọ́, òun á tún padà dé. Ọlọ́run ọba nìkan ni. Fún gbogbo ẹ̀yin onérò kúkúrú, gbogbo ẹ̀yin aláìgbàgbọ́, tẹ́ bá wá rí ìyálé mi lẹ́gbẹ̀ẹ́ mi nínú fídíò kí lẹ máa ṣe. Obìnrin alálùbáríkà, obìnrin tí àwọn ọmọ ẹ̀ ò ní kú mọ́, obìnrin tó máa jèrè ọkọ, obìnrin tó jẹ́ wípé lágbára Ọlọ́run kò ní kú kú òjijì bó ṣe wù kó pẹ́ tó láyé, kò ní mọ sàárè ọmọ. Mo èmi tún kẹ́kọ̀ọ́ lára wọn torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ẹ sọ pé ìkẹlẹ bàbá lè fẹ́yàwó méjì kìíní kan torí pé ẹ mọ̀ wọ́n ni. Irú tí mò ń ṣe yìí tó bá fún mi láyè láti kọ̀rọ̀ ṣe ọ̀rọ̀ yẹn ló fèrè tán ní kò gbọdọ̀ pọ̀ jù, mi ò ní ṣe. Ibi tó bá fi iyọ̀ tèmi sí, èmi ò lọ sínú ilé Òbésèré láti lọ tú wọn ká àbí láti lọ dalé yẹn rú. Èmi ò lọ láti lọ kó wọn síta bí ọmọ ọjọ́ mẹ́jọ. Èmi máa lọ add values sínú ilé yẹn ni. Èmi máa lọ jẹ́ ìmọ́lẹ̀ tó ti tọ̀ nínú ilé yẹn tẹ́lẹ̀, ìmọ́lẹ̀ tí ìyálé mi ti tọ̀ sínú ilé yẹn. Èmi ò lọ láti lọ sọ̀mọ́lẹ̀ yẹn sínú òkun. Èmi ń lọ láti tún lọ brighten ìmọ́lẹ̀ yẹn up tó tiẹ̀ jẹ́ pé ìmọ́lẹ̀ yẹn ti tàn tẹ́lẹ̀. Èmi ò lọ láti lọ sọ ilé yẹn sínú òkùnkùn. Ẹ̀yin aláìmọ̀kan, Òbésèré lè fẹ́yàwó méjì, kìnìkan ni. Wait and see, you will be shocked. Ẹlòmíì ala inú lẹ̀ báyìí, omi á jáde, ẹ mọ̀ wípé ìtọ́ bá sọ pé ìfẹ́, never say never. Mo dẹ̀ máa ń sọ fún yín, ẹ má bínú o, ìyálé mi nǹkan tí mo fẹ́ sọ yìí, mi fi root yín o, tẹ́ bá ń wò mí àbí táwọn èèyàn bá ní tẹ́ bá rí show yẹn má bínú. Kò sí bí ìyálé ṣe lè já pátá tó àbí bó ṣe lè burú tó. Tọ́lọ́run bá ti kọ ọkùnrin pé kò ń ṣe oníyàwó kan, kò sí nǹkan tí obìnrin lè ṣe. Mo ṣe sọ pé ìyálé mi alálùbáríkà ni wọ́n. Obìnrin dáadáa téèyàn fi ń tọrọ obìnrin ni. Tó máa jèrè ọmọ tí aṣíni nídìí ò ní ṣí wọn nípò, tẹ́nìkan kò ní ṣí wọn kúrò nínú ilé yẹn. Èmi ò lọ lé wọn jáde. Èmi ò lọ já òkùnkùn sínú ilé yẹn. Ọlọ́run ló bá mi ṣe. Mo máa ń sọ fún pé oníkálukú ló níbi tí bàtà ti ń ta lẹ́sẹ̀. The fact that I don't come on social media to talk about myself does not mean I don't have things that I'm dealing with. Lọ́wọ́yá lára àwọn nǹkan tí mò ń deal pẹ̀lú nínú kíní mi. But when I come, I put on smile, I dance, I talk. You people don't know. So nígbà t'Ọlọ́run bá dé wá gbọ́ èmi kan lẹ̀ mi tí ayọ̀ tún wá wọnú ayé mi, tẹ́yìn kan wá sọ pé Òbésèré kan náà ṣe kíní kan. Ìkọ́ tiẹ̀ sọ pé torí pé mo gbọ́ pé Òbésèré náà ó ṣe
akúṣẹ́ lèmi ni ẹ rí ibi tí mo ti ń ṣiṣẹ́ ni mo sọ fún yín pé ó dàbí ìgbà tí mo sọ fún wọn pé téèyàn bá ní kí n wá gbé Nàìjíríà kó máa fún mi ní 30 million lọ́sẹ̀ mi ò lè gbé bẹ́ẹ̀ because I don't worship money nǹkan tí mo need ò ń ṣe owó nìkan I enjoy my security I get value for my money I enjoy àwọn èèyàn tí mò ń bá ṣe níbí báyìí bó ṣe pure orí Facebook nìkan mo ti ń gbé pè ta ló fẹ́ àwọn èèyàn tí mò ń bá ṣe nínú irú ẹ̀ nísìn tí mo celebrate birthday mi lọ́fíìsì wọ́n dẹ̀ celebrate ẹ̀ fún mi wọ́n fún mi ní gift àwọn nǹkan tí wọ́n fún mi bó tiẹ̀ jẹ́ pé àwọn nǹkan kéékèèké mo value wọn ẹ wo bó ṣe mo dẹ̀ love ẹ̀ bí mo ṣe ra ṣe quietly àná ní birthday mi kò ń ṣe ní ẹ rí pé mi ò tiẹ̀ post picture mi ò tiẹ̀ ṣe rárá mo like ẹ̀ bẹ́ẹ̀ nǹkan tí mo decide pé mo fẹ́ ṣe ni mo dẹ̀ lọ lẹ́nìí mo ṣe àwọn nǹkan tó yẹ kí n ṣe kò sí nǹkan tẹ́ lè ṣe sí ìyálé mi ò kì í ṣe oníwàhálà wọ́n máa fún mi mo sì ń bẹ̀ wọ́n pé kó fún mi ní 2 hours kí n fi premiere family introduction yẹn láti short gbogbo ẹ̀yin tẹ́tí ẹ̀ sọ pé Obesere lè fẹ́yàwó mi kìíní kan láti jẹ́ kí ẹnu yín kẹ́ keep quiet láti jẹ́ kẹ́ shut up pé never say never láti jẹ́ kẹ́ shut up pé ọlọ́run ọba ló máa mú nǹkan jáde kúrò nínú kò sí nǹkan tọ́lọ́run bá sọ pé òun dé láti jẹ́ kẹ́ mọ̀ pé tọ́lọ́run ò bá tí ì tì ilẹ̀kùn tí ọlọ́run ò bá tí ì tì ẹ̀dá kan ò lè tì ilẹ̀kùn tí ọlọ́run ò bá ṣí kò sẹ́ni tó lè ṣí àdúrà ni kẹ́ máa fi ràn mí lọ́wọ́ pé ọlọ́run tó ṣe kinní fún mi kó má jẹ́ kó bọ́ lọ́wọ́ mi ẹ má wish me bad ẹ má sọ̀rọ̀ di pé ò lè fẹ́ kinní kan kò fẹ́ yàwó ọlọ́run orí mi ló bá mi ṣe àdúrà ni kẹ́ máa fi ràn mí lọ́wọ́ pé kó sàn mí kẹ́dẹ̀ má bá mi fi àdúrà ran ìyálé mi lọ́wọ́ tó jẹ́ ìyàwó tó wà lé pé ọlọ́run kó má ṣí wọn nídìí ẹrù wọn ọlọ́run má jọ fojú sunkún ọmọ ọlọ́run kó jọ abánidẹ́gbọ̀n ire ayọ̀ kọ́lọ́run má jẹ́ kán bá wọn dẹ́gbọ̀n ire ayọ̀ wọn kọ́lọ́run má sọ wọn di àgàn alẹ́ kọ́lọ́run kó bá mi lọ́rọ̀ ẹ̀mí wọn pé orí inú tèmi náà kó má bà tòde mi jẹ́ kí má jọra mi lójú kí má sọ pé mo ti débì kan mo wá fẹ́ máa tramp on her àdúrà tẹ́ máa fi gbà nìyẹn fún mi nìyẹn bọ̀ pé gbogbo èyí dẹ̀ sọ pé kinní kan ẹ lọ yíwà padà ìfẹ́ yìí kò sí nǹkan tẹ́ lè ṣe sí. ọ̀gá o gbogbo ẹ̀yin tí ẹ ti ń kọ sí mi lórí WhatsApp àti gbogbo ẹ̀yin tí ẹ ń béèrè question lọ́wọ́ mi lórí Facebook mo máa ń sọ fún yín pé another person cannot tell your story. I am the only one that can tell my story. Kò dẹ̀ sẹ́ni tó mọ̀ mí tó dẹ̀ rí mọ́ story mi ju ara mi lọ. Ọ̀pọ̀lọpọ̀ yín sọ fún mi pé why do you bring your relationship on Facebook? Mo ṣe deliberately ni. I did it deliberately. Deliberate action ni. Kò ṣe pé bí mo ṣe tán mo regret. No. And I will tell you the reason. The same reason tí lady kan ọ̀rọ̀ yẹn ti trend ó ti lọ tó fi wá sọ lórí Facebook pé òun àtọkọ wọn ò sí mọ́ tí gbogbo yín tẹ gbà bí ẹni gbàgbọ́ tí tẹ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ why the birthday why kinní kan òun ló mú mi wá. Mo bí yàn ṣe máa ń fail. It's better for me to come and tell my story because mi mẹ́ni tó ń wò mí mi mẹ́ni tó rí mi ìgbà tá a ṣe private introduction tá a ṣe family introduction mi mẹ́ni tó wà bẹ́ẹ̀ mi mẹ́ni tó ti record mi mẹ́ni tó lè sọ̀rọ̀ mi mọ nǹkan tí mo lè ṣe and one of the reasons mo ṣe ó tún pẹ̀lú nǹkan tí mo ṣe ni I don't want to be celebrated bí birthday mo tún wá rí wípé birthday mọ nǹkan táwọn èèyàn lè ṣe mi mẹ́ni tó ń ṣọ́ wa mi mẹ́ni tó rí mi mi mẹ́ni tó wà ní introduction wa mi mẹ́ni tó wà ní private kíní wa mi fún níbi tí inú ilé tí wọ́n fi mí sí after tá a ṣe introduction tó tí mo wà ń bẹ̀ torí ẹ̀ mo ṣe post ibi tí mo ti ń dáná tó ti wá bá mi ní kitchen because I know ṣebí èèyàn ló yà wá èèyàn wà bẹ́yàn ló yà wá náà nígbà tó dé ẹ̀yà wá tán ó send ẹ̀ sí mi nítorí téèyàn bá ṣe àwọn ìwà kan ní mọ̀ nǹkan téèyàn ṣe èèyàn ló yà wá nígbà tí mò ń ṣe nǹkan ní kíṣì tó wá bá mi èèyàn ló yà wá nígbà tó dé ẹ̀yà wá tán ó wá ní àpé òun admire moment yìí ó send ẹ̀ sí mi mo dẹ̀ sọ mo rọra bá post ẹ̀ because bí kìíní ṣe ń lọ nísìn ó lè lọ post ẹ̀ kó fi pé òun fẹ́ fi generate controversy àbó òun fẹ́ fi gba èrò sórí platform so ó better kí wọ́n wá gbọ́ pòun kán wá gbọ́ ọ̀rọ̀ ara mi lẹ́nu mi ó bẹ́tà kí n gbé ara mi jáde kí àwọn bloggers kí àwọn èèyàn kan tó wá máa fi mí trend so tó bá máa fi mí trend wọ́n á trend lórí nǹkan tí mo sọ fúnra mi lórí page mi kò ní jẹ́ nǹkan tí èèyàn lọ pamọ́ tó ṣe àìmọye àwọn pictures àìmọye àwọn nǹkan tí mo ṣì ní lọ́wọ́ àìmọye tí n bá ní pé mò ń drop ẹ̀ mo mọ reason tí mo ṣe ń drop ẹ̀ because èèyàn tó bá send video ní ó wà níbi function gbà tẹ́ ń ṣe private kìíní tó send video sí yín tó send the picture sí yín ẹ kúkú ti mọ̀ pé picture yẹn ò save the picture is as good as being at the National Theatre the picture is good the video is good as pé ó wà lórí YouTube so nígbà tí yàn send ẹ̀ sí mi mo mọ̀ post ẹ̀ ni so that kò ní bá àwọn èèyàn lábo tó bá rí ní another platform kí tó bẹ̀rẹ̀ sí ni máa post picture làwọn kan tí ń post picture lórí Facebook tí mi ò tí post picture lọ́dọ̀ mi rárá so nígbà tí wọn lè dúró tí wọ́n ṣe ẹ jẹ́ kémi náà kúkú ṣe wọ́n máa pariwo wọn ràn oṣù mẹ́ta ni ó máa rùn tán kúrò ńlẹ̀ so kó tó di pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní post pictures post private moment wa ti àwọn tó wà ńbẹ̀ tí wọ́n yà wá tá a mọ̀ kó tó bẹ̀rẹ̀ sí ní post ẹ̀ ẹ jẹ́ kémi post ẹ̀ so that ìgbà táwọn bá máa fi sí àwọn ò ní fi kọrí time pepper atagúngún wọn á fi sí kó lè dodidi láti ba ayé ara wọn jẹ́ láì ṣe ayé tèmi
nǹkan tó lóhun ti ṣe ó ti ṣe náà ẹ pé Àkàndé bóyá èmi ni mo lọ toast ẹ èmi kọ́ ni mo lọ toast ẹ náà mi ìṣá lè lọ bá ó ṣe pé bóyá wọ́n jẹ́ ọkùnrin téèyàn ò lè toast o ká ní pé mo tiẹ̀ wá mọ̀ pé irú èèyàn báyìí ni Àkàndé tẹ́lẹ̀ ni bóyá mi ìbá tiẹ̀ ti toast ẹ kó tó wá toast mi mi ìbá ti fúnra mi kọnu sí ló bá yẹ pé mo mọ̀ pé ẹni tó wà sweet báyìí pé ẹni tó good báyìí ni pé bóyá ẹni téèyàn lè bá tó lè fúnyàn láyọ̀ báyìí ni má ti kẹnu sí kó tó kọnu sí mi so èmi mo mọ̀ post àwọn kinní yẹn and the reason is that ó ti wà lọ́wọ́ àwọn kan wọ́n ti ya àwọn moment kan tá a mọ̀ ń pa yìí tó dẹ̀ jẹ́ wípé wọn àwọn kọ̀ọ̀kan ti fọwọ́ ṣọwọ́ ẹ̀ sí mi mo dẹ̀ mọ̀ pé àwọn èèyàn burú kó tó di pé wọ́n fẹ́ máa post ẹ̀ látọ̀dọ̀ wọn ẹ jẹ́ kémi fúnra mi máa post nǹkan mi látọ̀dọ̀ mi so that nígbà táwọn bá fi lè post ẹ̀ tó bá máa ná àdì máa give time pẹ́pẹ́ sí kò ní make sense mọ́ ẹgbọ́n tí mo ní ìyálé mi mọ̀ bóyá aléyàn kan tó lọ gún wọn ní kẹ́sẹ́ lé pé ṣe kinní kan kò lè jẹ́ nǹkan tó jẹ́ tó ní òsì wọn mọ́ so ó yẹ kẹ́ mọ̀ pé mi gan mo like láti wà private láti keep ọ̀rọ̀ mi private but nítorí àwọn pictures kan ti wà lọ́wọ́ àwọn kan tó dẹ̀ jẹ́ wípé bí eré làwọn yà àwọn fẹ́ fi surprise wa ni wọ́n send ẹ̀ sẹ́mi mo dẹ̀ mọ̀ wípé nǹkan tí ò ti lè mú mi mọ̀ tí ò ti lè má Àkàndé mọ̀ pé wọ́n yà wá nírú ìgbà tí mo wà ní kitchen yẹn tí ò ti lè jẹ́ kí mo mọ̀ tí mi ò mọ̀ táwọn náà mọ̀ tó tọ́ pé àwọn takọ̀ fípẹ́ àjọ wà wọ́n wá bá wa yọ̀ nígbà tá a ṣe introduction tó àwọn tó dúró tí wọ́n lè lọ nǹkan kan tó wá bá wa yọ̀ tó dẹ̀ ti ní picture yẹn lọ́wọ́ ẹ jẹ́ n post ẹ̀ káwọn tó post ẹ̀ because táwọn bá lọ post ẹ̀ lẹ́yìn mi ọ̀rọ̀ yẹn ò ní dùn nǹkan tí mi ò ṣe àti wọ́n máa gí pẹpẹ àti táìmù sí gbogbo picture tẹ́ ń rí yẹn kò ń ṣe AI àwọn nǹkan tó ṣẹlẹ̀ ni but àwọn kan ti ní lọ́wọ́ inú àwọn kan wà bẹ́ẹ̀ tó jẹ́ wípé àwọn tán wà níbi private introduction yẹn náà send ẹ̀ sí mi inú àwọn kan wà bẹ́ẹ̀ tó jẹ́ wípé irú ibi tẹ́tí níbi tí mo ti ṣiṣẹ́ ní kitchen ẹni tó wà nínú ilé nígbà tá a ṣe tán ibi tí wọ́n fi mí sí ibi tí mo dé sí tí mo tán wà mí lọ tí mo wà òun ló ya picture yẹn ó kàn send ẹ̀ sí mi pẹ̀lú inú kan ni àmọ́ torí èèyàn tèmi jẹ́ èmi ò fi taratara trust èèyàn mi ò ń gbàgbọ́ pé yóò lè ṣe nǹkan fún mi so nígbà tó send kinní yẹn sí mi fúnra ra ẹ̀ nígbà tó yà èmi kọ́ ni mo yà bó ṣe send ẹ̀ sí mi kò mọ̀ pé mo máa post ẹ̀ tó bá rí imagine ìwọ tó péré lọ́rẹ̀ẹ́ tó ní inú ẹ̀ dùn jù òun send àwọn private moment mo ti gbórí sí wọn láyà nínú orí bed nínú ilé òun ya picture yẹn nítorí orí happiness bó ṣe radiate lára mi orí bí inú mi ṣe dùn orí bí inú Àkàndé náà ṣe dùn ẹ wá ní kí n má post ẹ̀ torí tó tí n bá post ẹ̀ ẹ jẹ́ kí wọ́n tẹnu mi gbọ́ ẹ jẹ́ fọwọ́ ara mi ṣe fúnra mi kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní post ẹ̀ wọ́n hard pepper salt and thyme maggi wọ́n tó máa hard ẹ̀ mọ́ pé nǹkan tí ò ṣẹlẹ̀ kan tó sọ pé máa ṣẹlẹ̀ kan tó lọ fi AI ṣe pátá mi kó tóbi Àkàndé kíṣẹ́ tí wọ́n kórí gbangba ẹ jẹ́ kí n máa post tí àwọn èèyàn send sí mi àwọn moment tí àwọn èèyàn send sí mi tí àmọ̀gbà tí wọ́n yà tó dẹ̀ ti wà lórí fóònù wọn tí wọ́n wá send ẹ̀ sí wa bí ìfẹ́ pé àwọn rí bá ṣe wà happy àwọn capture moment yẹn kíní kan pé ká wò ó inú dídùn àti ọkọ̀ kan náà fi send ẹ̀ lẹ́nì but àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ lẹ́nì wọ́n lè fall apart lọ́la kí story yẹn kó kúkú wá nísìn àwọn tó bá fẹ́ drag mi ní gbọkọgbọkọ kan drag mi àwọn tó bá fẹ́ sọ pé wọ́n da lérú bó tilẹ̀ jẹ́ pé mi ò da lérú kan drag mi àwọn tó bá sọ pé aláìda ni mi kan drag mi àwọn tó bá sọ pé Àkàndé tí lóun ò má rì mọ́ o wáyé tó ṣe jẹ́ pé mi mo fẹ́ kó lọ fẹ́yàwó mi kí wọ́n drag mi kí gbogbo ẹ̀ lọ ńlẹ̀ wọ́n ti fún mi láṣẹ láti premiere video introduction wa bọ̀ mo wọ́n tó máa bá mi ṣe wọ́n ní pé mo gbúdọ̀ fi sórí YouTube ju 2 hours lọ màá fi síbẹ̀ fún 2 hours àwọn tí ò bá ti follow mi lórí YouTube lọ follow mi o lè mọ time tí mo máa tó bá dẹ̀ kò ní ṣe dandan ni kó follow mi o kò lè jẹ́ kí etí ẹ kó wà nílẹ̀ so that tí n bá drop ẹ̀ it's just going to be on YouTube for 2 hours mi ò ní gbé sórí Facebook rárá so ẹ̀yin tẹ́ ń béèrè lọ́wọ́ mi kí ló dé tí mò ń gbé ọ̀rọ̀ yìí wá sórí mo láti gbé wá torí àwọn videos kan àtàwọn pictures kan ó wà lọ́wọ́ àwọn kan tó jẹ́ ọ̀rẹ́ Àkàndé tí wọ́n dẹ̀ jẹ́ olólùfẹ́ tèmi náà láwọn kan àbí méjì tí wọ́n wà ń bẹ̀ nígbà tá a ṣe private kíní wa tí wọ́n wà ń bẹ̀ ilé tí wọ́n fi mí sí so wọ́n dẹ̀ àwọn ló send àwọn pictures kan sí mi ẹ gbọ́ dáadáa kò ṣe pé wọ́n send ẹ̀ sí mi bóyá inú wọn bàjẹ́ o inú dídùn náà fi send ẹ̀ sí mi wọ́n wish me well wọ́n congratulate me wọ́n láwọn like bí happiness ṣe radiate lójú mi àwọn like love tó wà lójú èmi àti Àkàndé làwọn ṣe yà wá táwọn send ẹ̀ táwọn ò jẹ́ ká mọ̀ bẹ̀gbà tó ti send ẹ̀ sí mi èmi mọ̀ ń post wọn nítorí àyíbá mọ̀ kápá wa Nàìjà tá bá ti ní nǹkan kan lọ́wọ́ èmi ò ṣe pamọ́ o èmi ò fàkàndé pamọ́ o mi ò fẹ́ Àkàndé pamọ́ fẹ́mi ní ṣùlọ́kà mi ò fẹ́ pamọ́ kì í ṣe pé mo fẹ́ pamọ́ o so gbogbo ẹ̀yin tẹ́ máa ní ó gbọ́kọ̀gbọ́kọ̀ tẹ́ bá ní mo gbọ́kọ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ibi orí dání sí là ń gbé bọ́lọ̀ ṣe ní ìrìn àjò mi ṣe fẹ́ rí nìyẹn so ẹjọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ wà worried pé mo ní reason tí mo ṣe just like bí àwọn èèyàn ṣe máa ní reason láti post àwọn nǹkan kan ẹ máa ní kí ló dé tó fi gbé wá bóyá tó wá sọ̀rọ̀ ara ẹ̀ pé nǹkan kan ti ṣẹlẹ̀ sódà kẹ́lòmíì tó gbọ́ irú àbúrò mi ní time yẹn ti lọ mi fẹ́ padà sí kẹ́lòmíì tó gbọ́ kó tó wá máa fi jẹun kó tó máa fi trend òun ló jẹ́ kí n máa post ẹ̀ àwọn pictures yẹn ti wà lọ́wọ́ àwọn kankan tó post ẹ̀ sí mi so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn kì í ṣe pé bóyá èmi náà mi ò wà matured àbí mo kéré àbí mi ò lè keep nǹkan pàápàá kò sí nǹkan tó ń ṣe pamọ́pamọ́ ń bẹ̀ torí wọ́n máa rí wa pọ̀ ká ní kì í ṣe pé bóyá
ìgbà tí mo fẹ́ dé ó ti kújọ́ kan ni ó yẹ kí n lọ sí Ìbàdàn a day before kí n tó dé but nítorí pé ibi tí mò ń lọ àti pé mò ń wo wọ́n ní wọ́n ṣe election ní Ìbàdàn tí bá lọ mo lè lọ hang síbẹ̀ ó ní ò jẹ́ kí n lọ so àwọn èèyàn wọn máa rí wa pọ̀ kí wá ni mo wá fẹ́ máa blow àwọn èèyàn tí ń yá already àwọn tó mọ̀ tí mo so ẹ má fi mí jẹun mi ò fẹ́ kéèyàn kọ́kọ́ fi mí trend wọ́n máa fi mí trend nǹkan tó bá rí lórí platform mi ni kí wọ́n mú kọ́ lọ fi trend kọ́ máa capitalize lórí àwọn nǹkan tí wọ́n rò bóyá àṣírí bí àwọn private moment wa kò ṣe bóyá wọ́n ya òbò mi àbí wọ́n ya oko baálé mi ò irọ́ o wọ́n ya oko àkàndé wọn dẹ̀ yòbó tèmi o but bí irú ẹ̀yin imagine kéèyàn lọ yaru picture yẹn nígbà tí mo wà ní kitchen tí àkàndé wá sí mi lẹ́yìn kéèyàn lọ yaru picture yẹn èmi ò dẹ̀ mọ̀ òun náà àwọn náà ò mọ̀ ó wá yá ó wá ní inú orí ẹ̀ wú bó ṣe rí bó ṣe wá bá mi bó ṣe help mi nínú kitchen orí ẹ̀ wú ó wá yaru picture yẹn wá send ẹ̀ sí mi ó wá fẹ́ kí n keep ẹ̀ ìwọ tó ní lọ́wọ́ máa send ẹ̀ sáwọn ẹlòmíì náà bóyá àwọn tó ṣe ní doubt pé irọ́ ni wàá send ẹ̀ sí wọn so better bí mo ṣe gbé síta fúnra mi èèyàn ló send ẹ̀ sí mi tó yá nígbà táwa méjèèjì ò mọ̀ láfta tá lọ ṣe nǹkan tá a ṣe tá a padà wá sílé táwa méjèèjì ò mọ̀ ló yaru picture yẹn ló send ẹ̀ sí mi wá ní kí n keep ẹ̀ ẹ jẹ́ ń gbé síta torí tí wọ́n bá fẹ́ fi sọ̀rọ̀ kán lè mọ nǹkan tó máa sọ ìdí tí mo fi sọ̀rọ̀ ni ẹ jẹ́ lọ bá mi download Adùn àti Tótó Ọba lórí all digital platforms lórí Spotify lórí Audiomack ẹ ṣé ó dàbọ̀.